Good evening, good day, good day, good day, good day, good day. Well, lórúkọ Jésù Kristi. Ẹni dẹ̀rù lẹ́rù tọ̀lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbé, ẹlẹ́rù ni. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́ èmi arógò lò. Àmì lórúkọ Jésù. Ẹni dẹ̀rù lẹ́rù tọ̀lẹ́yìn. Ẹni tó dirù lágbè. Ẹni bá dẹ̀rù ọ̀ràn lágbè. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́dé láyé màrógò lò. Àmì ó. Ẹni dẹ̀rù lẹ́rù tọ̀lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbé. Ẹni bá dẹ̀rù ọ̀ràn. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́dé èmi arógò lò. Ẹni dẹ̀rù lẹ́rù tọ̀lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbẹ̀rù tí wọ́n ṣẹ̀dá mi kò ní lọ́wọ́ tí èmi arógò lò. Àbámọ̀ nígbẹ̀yìn òṣìkà, ewé ojú omi kì í nísinmi. Kòtò tí a máa ń nígbẹ́ fún Mọ́dékáì fúnra ara rẹ̀ ló kó sí. Òun ló padà kó sí fúnra ẹ̀. Ẹni fìrà ẹ̀jì torí mi. Àjẹ̀ká àbámọ̀ sẹ́ni ara ìlú ló. Ọ̀tá tó lé mi lórúkọ Jésù fúnra ara rẹ̀ lápá ara rẹ̀. Àmì ó gbàgbọ́. Ẹni dẹ̀rù lẹ́rù tọ̀lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbé. Ẹni bá rò fi rò mí. Ṣẹ̀dá mi kò ní oníkan nílé ẹ̀ lórúkọ tó wà. Yọkọlú kò wá tán bí mo jọba lórí wọn. Olúwa ló mú mi. Ọ̀tá mi àkókò òròkòdókò òrókò tó lórúkọ Jésù. Ọ̀tá mi ò ní níbùdó. Ilẹ̀ dídá ní pọ̀ rẹ̀. Alájọbí nípa ayé kan tó dalẹ̀. Ẹni bá ròbí sí mi sáyé mi. Apàṣán kò fọ́lúwá tí ń bẹ̀sẹ̀. Ẹni dẹ̀rù lẹ́rù. Ẹni bá dẹ̀rù ọ̀ràn lágbèlú. Ẹlẹ́rù ni ó gbé. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́dọ̀ lọ sí mi lórúkọ wà. Ẹni dẹ̀rù lẹ́rù tọ̀lẹ́yìn. Ẹlẹ́rù ló máa gbé. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́dọ̀. Àwọn ló ṣàyẹ̀. Àrógò mi. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Ìdè Olúwa gbà mí Ọlọ́run mi, nítorí ìwọ ni olú gbogbo àwọn ọ̀tá mi bí egungun ẹ̀rẹ̀kẹ́. Ìwọ sì ká iyín àwọn ènìyàn búburú bí ó ṣe ti orí àwọn tí ó yí mi káàkiri ní. Jẹ́ kí ìka ètè ara wọn kí ó bò wọ́n mọ́lẹ̀. A ó da ẹ̀yìn iná sí wọn lára. Òun ó wọ́ wọn lọ sínú iná, sínú ọ̀gbun omi jíjìn, kí wọn kí ó má lè dìde mọ́. Ṣùgbọ́n Ọlọ́run yóò ta fà sí wọn lójijì. Wọn ó sì gbọgbẹ́. Bẹ́ẹ̀ ni ahọ́n wọn yóò mú wọn ṣubú lu ara wọn. Gbogbo ẹni tí ó rí wọn yóò sì ní orí. Ibi ni yóò pa ènìyàn búburú àti àwọn tí ó kórìíra lódodo yóò jẹ̀bi. Ṣùgbọ́n àwọn ọ̀tá mi wọ́n nì tí kò fẹ́ kí èmi kí ó jọba lórí wọn. Ẹ mú wọn wá níhìn yìí kí ẹ sì pa wọn níwájú mi. Olúwa, gbógun ti àwọn tí ń gbógun tì mí. Fi ìjà fún àwọn tí ń bá mi jà. Di asán àpáta mú kí o sì dé fún ìrànlọ́wọ́ mi. Bá ọkọ̀ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi. Wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ. Kí wọn kí ó dààmú, kí á sì ti àwọn tí wọ́n ọkàn mi lójú, kí á sì mú wọn padà, kí á sì dààmú àwọn tí ń gbèrò ìpalára mi. Kí wọn kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́. Kí áńgẹ́lì Olúwa kí ó máa lépa wọn. Kí ọ̀nà wọn kó ṣókùn, kí ó sì máa yọ̀. Kí áńgẹ́lì Olúwa kí ó sì máa lépa wọn. Nítorí pé láì nídìí ni wọ́n di àwọ̀n sílẹ̀. Àmì lórúkọ Jésù Wọ́n wá ìwò sílẹ̀ fún ọkàn mi láì nídìí. Kí ìparun kí ó wá sí orí rẹ̀ lójijì. Àwọn rẹ̀ tí ó dẹ́ kí ó mú ti kára rẹ̀. Bẹ́ẹ̀ni o. Ìparun náà ni kí ó ṣubú sí. Ṣùgbọ́n àwọn tí wọ́n ọkàn mi láti parun, wọ́n ó lọ sí àìsàlẹ̀ ilẹ̀. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Yín ènìyàn búburú tì í. Jẹ́ kí olùfisùn kí ó dúró lé ọwọ́ ọ̀tún rẹ̀. Nígbà tí a ó ṣe ìdájọ́ rẹ̀, kí a dá lẹ́bi. Àmín, kí àmín, àdúrà rẹ̀ kí ó àmín, sì di àmín, ẹ̀ṣẹ̀. àmín, àmín Kí Jésù. ọjọ́ rẹ̀ kí ó kúrú. Kí ẹlòmíràn kí ó rọ́pò iṣẹ́ rẹ̀. Kí àwọn ọmọ rẹ̀ kí ó di aláìní baba. Kí aya rẹ̀ kí ó di opó. Jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kí ó di alárìnkiri. Àmín àṣẹ Èdùmàrè. Kí wọn kí ó máa tọrọ oúnjẹ. Jẹ́ kí alọ́nilọ́wọ́ gbà kí ó mú ohun gbogbo tí ó ní. Kí àlejò kí ó kó èrè iṣẹ́ rẹ̀ lọ. Kí ẹnikẹ́ni kí ó má wà láti ṣàánú fún un. Á sì ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó sí láti ṣe ojú rere fún un. Àwọn ọmọ rẹ̀ aláìní baba. Kí á ké àti ọmọ bí ọmọ rẹ̀ kúrò. Àti ní ìran tí ń bọ̀, kí orúkọ wọn kí ó parẹ́. Ó máa parẹ́ ní pátápátá láṣẹ Èdùmàrè.
má sì jẹ́ kí a nu ẹsẹ̀ ìyá rẹ̀ nù. Jẹ́ kí wọn kí ó wà níwájú Olúwa nígbà gbogbo, kí ó lè gé ìrántí wọn kúrò lórí ilẹ̀. Nítorí tí kò rántí láti ṣàánú, ṣùgbọ́n ṣe inúnibíni sí ọkùnrin tálákà àti olùpọ́njú ni. Kí ó lépa oníròbìnú jẹ́ ọkàn, bí ó ti fẹ́ ègún, bẹ́ẹ̀ ni kí ó dé sí. Inú rẹ̀ kò ti dùn sí ire, bẹ́ẹ̀ ni kí ó jìnnà sí. Bí ó ti fi ẹ̀gún wọ ara rẹ̀ lé aṣọ bí ẹ̀wù, bẹ́ẹ̀ ni kí ó wá sí inú rẹ̀ bí òróró sínú egungun rẹ̀. Jẹ́ kí ó rí fún bí aṣọ tí ó bọ́ lára àti fún àmùrè tí ó fi gbàjá nígbà gbogbo. Èyí lè èrè àwọn ọ̀tá mi láti ọwọ́ Olúwa wá, àti ti àwọn tí ń sọ̀rọ̀ ibi sí ọkàn mi. Ẹni dẹ̀ẹ́rù lé òkò lẹ́yìn. Ẹni bá dẹ̀ẹ́rù lé ẹlẹ́rù ní ọgbẹ́. Orúkọ Jésù. Ìṣẹ̀dá mi kò ní gbọ́gbọ́ tí ń bẹ̀ máa rọ́ọ̀kọ̀ lórí ilẹ̀ alààyè o. Ẹni dẹ̀ẹ́rù lé ẹni bá mọ̀ ìkàsí ní àti wọn ní ẹlẹ́rù ní ọgbẹ́. Ó ṣe máa jẹ́ nìyẹn. Ìṣẹ̀dá mi kò ní gbọ́gbọ́ lẹ́. Èmi arógòlò lórúkọ Jésù. Gbogbo wa pátápátá la máa rógòlò. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wa, ètò mi, ètò yín, pẹ̀lú ọlọ́mọ plenty. I care for everybody. I don't see the reason why I should be partial. Mi nídìí kankan pàtó tí mo fi fẹ́ lè sọ pé mo fẹ́ fì sí apá kan ju apá kan lọ. Nítorí pé iṣẹ́ ìránṣẹ́ mi ò fàyè gbà mí láti ṣe àbòsí. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ṣe àbòsí láyé, Olúwa Ọlọ́run adẹ́dà ṣẹ̀dá, ó ń wò wá, ó ń wò mí, ó ń wo gbogbo ohun tí à ń ṣe ní àgbáńlá ayé. Bí a ṣe ń fi ẹ̀jẹ̀ sínú, bá a ṣe ń fi dúdú sínú, tá à ń tú funfun jáde, èébà ọmọ ènìyàn ẹ ṣọ́ra. Ǹjẹ́ tí irú eléyìí bá ṣẹlẹ̀ sí ẹ̀yin, àbí tó bá ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí yín, ǹjẹ́ ẹ̀yin lè gbà á bí? Ẹ bá mi pín ètò yìí, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ fún mi ní ìṣẹ́jú kan, mo fẹ́ mú nǹkan tí máa fi gbé inú ìsáǹdì mi yìí dúró. Bó ni mo jù sí? Mo lọ mú nǹkan tí máa fi gbé tẹ̀lé another device tí mo fi máa gbé dúró ni, tí mo fi máa rí àwọn tó wà ní another side. Ṣẹ́rí nǹkan tí mo lọ mú ni a máa fi gbé jókòó. Àwa rí gbogbo ohun tó ń lọ ní àwọn kọ́nàkọ́nà. Daddy mi Kwame, God bless you, sir. I really appreciate you, sir. God bless you. I have no reason to be partial. Mi ò nídìí kan pàtó tí mo fi fẹ́ fì sí apá kan ju apá kan lọ lórí ètò ọ̀gbẹ́ni Adémọ́lá. Ẹ jẹ́ kí n gbé fáìlì yẹn jáde láti bí. Lórí ọ̀gbẹ́ni Adémọ́lá Amúṣàn Gabriel aka AG, mi ni mo fún ní AG yẹn. That means Agbala Gabriel. Ìyá mi ẹ káàbọ̀ sórí ètò. Ton 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 tempo, ton ton tempo, ton 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 tempo. Kẹ́ má bá máa mu orange juice, apple juice, Coke, Fanta, anything fizzy. Ẹ ra àwọn syrup tí wọ́n ń ṣe yẹn tó dàbí juice àwọn ọmọdé yẹn. Tẹ́ bá ti kàn kínkínní sínú mi, ṣebí kẹ́kọ̀ọ́ ní flavor lẹ́nu ni. Ó ti goes. Kì í ṣe rosé ni mo mu. It's not wine. I made it myself. And you can see the remaining is still here. I mix it myself. Ẹ má bínú pé mo pẹ́ kí n tó dé. Ire tí mo kò lọ́nà ló jẹ́ kí n pẹ́. Ọ̀rọ̀ àwọn union ni wọ́n fi dè mí mọ́lẹ̀. Tá bá parí ètò yìí, a máa tún padà wá o. Torí pé nǹkan kan ṣẹlẹ̀ l'Ábùjá lénìí. Òun ni èmi pẹ̀lú wọn láti jọ ń finú wénú tá ti ń fi kùn lukùn lé lórí.
gbogbo ẹni máa ṣàlàyé fún wa nígbà tí a bá parí ètò yìí. Ó lè anyway alẹ́ la wà weekend la wà òpin ọ̀sẹ̀ ó yá kí gbogbo wa ká máa ṣe kíni ká máa mì jọjọ ká máa mì jọjọ. I thank you all for joining me this evening. This is your one and only Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty, the only evangelist that has no frontier. I'm a lady evangelist. I preach good tidings. I try to settle matters without being biased. The case of Ademola Amushan, aka, thank you, my love. Mami Itunu, mori inú mi tú wẹ́rẹ́wẹ́, inú mi tú wẹ́rẹ́wẹ́. Àti Emmanuel Muyideen, wọ́n ti fún ní orúkọ ìsàmì. Emmanuel ni wọ́n fún. God is with us. Hey! Ọ̀rọ̀ máa bọ́ o. Apá ọ̀rọ̀ yóò máa dé apá kejì. Ó dẹ̀ tiẹ̀ tún lè dé apá kẹta nítorí pé ilé tí mo fẹ́ sọ láṣálẹ́ yìí mi ò wá dájọ́. Bá ṣe gbé fún mi nínú ẹ̀mí ni mo ṣe fẹ́ sọ. Mo wá gbà á ládùúrà fún orí kọ̀ọ̀kan tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Àtẹ̀yìn tí mo rí níwájú mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín o, ẹ káalẹ́, ẹ ṣé ẹ kú fẹ́. Ìfẹ́ tẹ́ fẹ́ mi, ẹ ní fẹ́ mi pa. Ọ̀rọ̀ mi tó ń dùn létí yín kò ní kan létí yín, èmi náà wá ní fi ayọ̀ fọ́. Ìgbéraga kò ní bayé mi jẹ́. Èmi ni mo tó tán, kò ní dọ̀nà mi rú ní orúkọ Jésù. Iṣẹ́ ìránṣẹ́ tí gbogbo wa jọ ń ṣe. Iṣẹ́ ìránṣẹ́ ni gbogbo wa jọ ń ṣe o. Àjọ máa ṣe gbàdé yìí gbàjí ògo ni. A máa mú ní kíní, a máa mú ní kejì, a máa mú ní kẹta. It's going to be in 3 parts. Eléyìí ni ti ìṣẹ̀lẹ̀ láàrin AG àti Mag. Mag is Muyideen Adégòkè. Tàwa ń pè ní Muyideen Agbala Gabriel. Àti Mag himself, Ademola Amushan Gabriel, tí à ń pè ní Agbala Gabriel. Màlẹ́kà tá à ń pè ní Màlẹ́kà Gabriel, angel tá à ń pè ní Angel Gabriel, is the carrier of good tidings, of good news. Kí èmi àti yín ká tó lo orúkọ kan, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa. Mo ti gbọ́ oríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí. In this life, we all need to be extremely careful. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa dáríjì ọmọ rẹ o. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Agbára ẹ̀mí mímọ́ Jésù, Jehovah Jésù Kristi, Michael mímọ́. Ìyògo ọlá forúkọ yín o. Mo tún lọ sínú iṣẹ́ ìránṣẹ́. Ẹ má jẹ́ kí n kú sọ́nà bí èéfín. Ẹnìkan kì í pa gbohùn má gogo lẹ́nu, ohùn mi kó má ṣe há. Gbogbo ohun tó bá fẹ́ lù mọ́ ara lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ̀mí ọ̀run ẹ bá mi tẹ̀rí ẹ̀ bá. Àtọ̀tún àtòsì àti ẹni tó wà láàrin àti ẹni tí ojú ẹ̀ rí gbogbo ẹ̀tọ́ tó ń jẹ́ olódù ọmọ àrè, ẹ̀yin ni mo pè níṣẹ́jú yìí pé kẹ́ bá mi mí sí ọ̀tún, kẹ́ bá mi mí sí òsì, àtẹni tó wà láàrin àti gbogbo àwa gbàràn mi dẹlẹ́rù orí social media. Ẹrù ẹlẹ́rù kò ní di tèmi, Olúwatóyìn. Mi ò ní forí kó ogun ológun. Ẹ ṣé ibi tẹ́ ti mú mi bọ̀. Ẹ ṣé ibi tẹ́ mú mi dé. Mo yìn yín lógo fún ibi tẹ́ mú mi lọ. Ẹ gba iṣẹ́ tó ní ṣe. Kíyì ọlá àti ògo kó lè jẹ́ ti mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ fẹ́. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo wa wípé àkàlẹ́,
àkàrọ̀ àkú ìyálẹ̀ta. Good day. You see, in this life, we all need to be careful, to be extremely careful before venturing into a project of helping the needy. I'm not here to blame anybody. When you help people, you can't expect to be in total control of that person's freedom. Kí ló dé tó jẹ́ pé ẹni tó ṣoore fún kò lè gbà ẹ́ láyè wípé kó túbọ̀ máa mójútó òun lọ. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ọ̀rọ̀ kì í sí di ọ̀rọ̀ yìí. Ohun tó ṣẹlẹ̀ láàrin Adémọ́lá àti Muyideen. Àwọn méjèèjì alàgbà ni mò ń pè wọ́n ọ̀ǹtì tí mo mọ ọjọ́ orí wọn. Ohun tí Muyideen tó fi ju Adémọ́lá lọ gbọ̀ràngbọ̀ràn ni. Ìyẹn kọ́ la fẹ́ sọ. Ọjọ́ orí kọ́ la fẹ́ sọ. Kò sẹ́ni tí Ọlọ́run ọba ò lè gbé sípò. Òun ló ń sọ àgbàdẹ̀gbọ́n. Òun ló ń sọ olówó tó ń sọ di nǹkan míì k'Olúwa Ọlọ́run ọba Elédùmarè kó má yí ipò wàdà sí àìdá. You can't help somebody and then cage him. And you can still do that if you are doing it in the Spirit of God, in love, without blemish. Yeah. Nínú òyìnbó tá wà yìí, in this diaspora, when they are helping you, they will be monitoring you at the same time. Thank you, my love. Thank you. Thank you. You are the only one that said that I'm beautiful. Beauty is in the eye of the beholder. Pẹ̀lú gbogbo nǹkan tí mo kó sí yìí. I love you, jàre. Ọmọ bàbá Lisa. Ọlá tó jí dìde pìpìpì. You can't be choking somebody you help, and at the same time want him or her to be jubilating. This thing that's happened between both of them is more than what you people are seeing on social media. Gbogbo èyí tẹ́ ti wá ń bú Muyideen. Gbogbo èyí tẹ́ ṣépè fún ẹni dèrú lérú tọ̀. Ṣé kọ́kọ́ gbóni tí mo kọ́kọ́ gbé sí. Gbogbo èyí tẹ́ pè lórúkọ tí kìí ṣe tiẹ̀. Ó kù yín ó kù ẹlẹ́dàá ọmọkùnrin yìí. Gbogbo àwa náà tá tún sọ pé nǹkan tí Agbala Gabriel ṣe ó kù púpọ̀ káàtó. Ó kù wá, ó kù Ọlọ́run torí Ọlọ́run ọba nìkan ló mẹjọ dá. Ṣùgbọ́n àwa kàn máa ṣàlàyé bá ṣe rí nínú ẹ̀mí ni. Ohun tó ṣẹlẹ̀, ohun tó wà ní ẹ̀yìn Ọ̀fà, kìí ṣe Ẹ̀fà, Ọ̀fà ìlú Ọ̀fà, ó ju ìlú Òjé lọ. Tẹ́ bá dé Ọ̀fà, ẹ dé Òjé, àwọn ìlú kéréje gbangba tó ṣe wà lẹ́yìn nǹkan tí ó bí òwe yẹn nìyẹn. Kìí ṣe ẹni tó ohun tó bí Ẹ̀fà ó ju Èjé lọ. Ohun tó bí ohun tó wà lẹ́yìn Ọ̀fà, kìí ṣe pé ohun tó wà lẹ́yìn Ẹ̀fà ó ju Èjé lọ. After 7, 8, 9, 10, no. Ìlú Ọ̀fà nǹkan kan ló ṣẹlẹ̀. Lẹ́yìn ẹ̀ Òjé, lẹ́yìn ẹ̀ àwọn ìlú tó tún kù lọ́hùn. Àná mi, mo rí yín mo rówó o. Mo rí yín mo lọ́lá ọmọ bàbá Kútì. Nobody wants to be caged. And if you cage somebody,
you can cage that person in love, with love, meekness, gentleness, for that person to realize that you are not trying to choke him, but you want something good for him or her or the family. Here in diaspora, when they help you, if you are lucky, or you go to their center, and ẹ̀mí Ọlọ́run dẹ̀ fi sí wọn lára wípé kán ràn ẹ́ lọ́wọ́, they will help you, but they will keep on monitoring you. Owó tí wọ́n bá fún ẹ, báwo ló ṣe ná? Kí ló fi rà? Tó bá di parí oṣù, wọ́n máa ní nǹkan tó rà títí kan oògùn. Wọ́n máa ní kó mú receipt ẹ wá. Hello? Ọba kí ẹ o, olórí Abímbọ́lá Àdùnní Ẹ̀bà. Abímbọ́lá lọmọ náà, ẹni tí ò dùn mọ́ kó forí sọlẹ̀. Olórí ọba ní gbẹgbẹdìgbẹn. Àdùnní Adé, you are welcome. I appreciate you, ma. Dámilọ́lá ọmọọba, God bless. Dámiláre, hey! Ọmọ tó Dámiláre, kúrò nínú ẹ̀gàn mi. Olúwa ló lò ẹ́ láti fi ẹ́ Dámiláre bí Sámúẹ́lì lọ́jọ́sí. Now, olórí Mélòó, ìyàwó mi múgbẹ́múgbẹ́, èwo nínú yín tún lélẹ́yìí o, àbúrò mi kàn fẹ́ lálọ́ntì ẹ̀ ní, ó kàn kóyàwó jọ́ntì ẹ̀ ní, gbèrè ọmọọba, gbèrè, ọmọ Ọlọ́run ìyàwó aṣáálẹ̀ doyè, ọmọ aláya mẹ́fà ní rògbàrògbà oríkì ló ń gùn wá, méjì dúdú, méjì pupa, méjì tó kù kò dúdú kò pupa, àwọn bàbá wa máa ń fi wọ́n fẹ́ láni. Ó yá, kó máa kó yín sí mi lọ́rùn, ẹ má wọ́rì, ẹja tù wà, yẹ máa jẹ, ẹ máa ṣolómi gbẹ̀dẹ̀, ẹ máa yan, ẹ máa ṣe gbogbo ẹ̀. Now, nílùú òyìnbó yìí, tí wọ́n bá ràn ẹ́ lọ́wọ́ with 5,000 naira, example, nǹkan, aya mi látàgbò yìí, gbèrè, aya mi múgbẹ́múgbẹ́. Ó ti tọ́jọ́ mẹ́ta o, mo bínú owó ọbẹ̀ dín 1 kọ́bọ̀. Now, wọ́n máa sọ pé kí ló fi gbogbo owó yẹn ṣe? Tó bá rata níbẹ̀, receipt tó fi rata, wàá mú wá. Àfi tó bá yẹ pé o lọ rà ní open market. But gbogbo nǹkan tó fi owó yẹn ṣe ló máa kọ sílẹ̀ ní kankan. Kò sí nǹkan kan tó ń jẹ́ ọ̀fẹ́ nílùú òyìnbó. Wàá ṣiṣẹ́ wà lágùn. Kò sí nǹkan tó ń jẹ́ ọ̀fẹ́. Wọ́n ní ìlú òyìnbó náà wà, gbogbo ẹ̀ ọ̀fẹ́ ni, owó iléèwé ọ̀fẹ́, owó ilé ọ̀fẹ́, wọ́n ń jẹun ọ̀fẹ́, wọ́n ń wọṣọ ọ̀fẹ́. Tó o bá ní health insurance torí bá fún ẹ lásán, wàá rò pé wọ́n ló kan Jésù má gbélébùú ni. Fẹ́sìkì tó lọ́ra yẹn, nínú owó tí wọ́n fún ẹ yẹn, wàá gba receipt ẹ̀ ní káńtà ibi tó ti lọ́ra, wàá mú síbi tó máa ti lọ kó fún wọn tó bá di parí oṣù. Nǹkan tí mo fi gbogbo owó 5,000 tẹ fún mi, nǹkan tí mo fi ṣe nìyí. Wọ́n wá kà, wọ́n wò ó balance. Tó bá rí pé kò ju sẹ́ǹtì lọ tó fi ṣẹ́kù, wọ́n ní pé o ní ìdíjú bẹ́ẹ̀ lọ. Aṣọ tó rà, pátá tó rà, ó máa kó mú rìsíìtì ẹ̀ wá o. Ẹ béèrè dáadáa. Kò sí nǹkan kan ọ̀fẹ́ nílùú òyìnbó. Don't let anybody fool you. Now, mo fi yẹ ṣe example fún pé kéèyàn ṣèyàn lóore, kó set èèyàn up, kó set up, not pé set up láti lọ ṣe nǹkan, láti lọ fi mú o, but kó set èèyàn up for good. Kó invest sínú life èèyàn. There is nothing bad in doing that. But you have to do it with love. And make the person understand that you are not trying to choke his life. You are not trying
to rob him of his liberty. And tó bá ràn yàn lọ́wọ́, kì í ṣe pé ó gbọ́dọ̀ di dandan kókó wá gbénu ilé ẹ̀. Kó lè mọ bó ṣe ń sùn, kó lè mọ bó ṣe ń jí. Ẹ jẹ́ ká wá rántí nǹkan kan pé gbogbo orí kọ́ ló lè gbàbọ̀dè. Ẹ bá mi di point yẹn mú, a ṣe padà bọ̀ wá síbẹ̀. Gbogbo orí kọ́ ló ń gba àbọ̀dè. We are not talking in a natural something. I'm discussing this thing in spiritual realm. Bí a ṣe fàlàyé yé mi. Kí Ọlọ́run kó gbogbo èyí tẹ́ pọ́sítà tẹ́ ṣépè fún Muyideen. Àánú yín ṣe mí tèmi ṣọlọ́run. Ṣé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn kùlé? You don't know. You only see videos. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ó mà lẹ́gbìn o. Things went sour. Nǹkan bẹ̀rẹ̀ sí ní kan láàrin Èjì àti Mag, Agbala Gabriel àti Muyideen, Agbala Gabriel. Ó tún gbà pé kó tún máa fi orúkọ Agbala Gabriel pè wọ́n. Nígbà tó sọ ọ̀rọ̀ yẹn nínú fídíò tí mo wò tó sọ pé kí lorúkọ ẹ̀. Ó ní Muyideen Adégòkè ṣùgbọ́n Muyideen Agbala Gabriel ni mo ń jẹ́. Orúkọ yẹn ò yọ lẹ́nu ẹ̀ láti pè mọ́ nítorí kíni? Nítorí ohun tí ó wà lẹ́yìn ilẹ̀kùn èmi àti yín ò rí. Òun ló lọ sọ́yọ́ tó ti Ọ̀yọ́ bọ̀. Ní fẹ́ kíkíní kó máa la ọdún mo ti bá fẹ́ play. Mo sense pé mo ti increase volume kíní ìjù. Ọlọ́run jẹ́ kó lè gbọ́ mi tí bá gbé sórí YouTube. Agbala Gabriel. Nǹkan tó ṣẹlẹ̀. Ó ṣòyí lọ́wọ́. Mẹ́ra jòrùwọ̀ láyé mi òrùwọ̀ dọ́ín òrùwọ̀. Agbala Gabriel Adémọ́lá ó ti ara Muyideen jẹ́wọ̀. Òun ló fa gbogbo yánpọnyánrin yìí. Yeah. Muyideen became a torture to you in the realm. And you carried it out wrongly in physical. Muyideen sọ kankan. Ó ní afẹ́ ajẹ, má fẹ́ káyó. Kí ni ìtumọ̀ ẹ̀? Ẹ bá mi tún dìyẹn mú, ó di méjì. Ó ní onímọ̀ tara ẹni nìkan ni nínú the very first video tó ṣe ní Bódìjà. Ẹ bá mi dìyẹn mú, ó di mẹ́ta. Ó tún wá sọ bàbàǹbarì ẹ̀, ó ní orí mi pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ó ní ó di ọjọ́ mìíràn ká tó máa bá sọ. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó sọ wọ̀nyí lèmi dìmú ni mo fi ṣe ìjókòó ni mo bẹ̀rẹ̀ sí ní pọ́ndà lórí ẹ̀ pẹ̀lú àdúrà àti àwọn videos tí mò ń wò tí mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Agbala Gabriel gangan fúnra rẹ̀ nínú ẹ̀mí tí mo dẹ̀ ṣe kíni tí mo dẹ̀ ń tẹ̀lé Muyideen náà nínú ẹ̀mí. Nígbà tí ó sọ pé ó fẹ́ ṣoore fún yàn, ó parọ́ orúkọ ẹ̀. Ó dẹ̀ sọ pé Mumi nílò òun o. Torí pé mo fẹ́ ṣoore fún ẹ, that doesn't mean that you have to be to dance to my belief. Agbala Gabriel ó ṣí ẹsẹ̀ gbé gan, ó wá lọ jẹ èèwọ̀. Ó ti ara ọmọkùnrin jẹ èèwọ̀ tí kò yẹ kó jẹ. Níbi tí mo ti rí èèwọ̀ yẹn
nígbà tí Adémọ́lá fúnra rẹ̀ tó ń bá Alhaji Oríyọmí Hamzat tó ń bá sọ̀rọ̀, ibi tó ti jẹ èèwọ̀ nìyẹn. Kí ni èèwọ̀ tó jẹ? Èèwọ̀ tó jẹ ni nínà tó ń fúnra rẹ̀ tó fi ọwọ́ ara ẹ̀ nà. Wọ́n ti nà ọmọkùnrin yẹn níbẹ̀ yẹn, kì í ṣe ní kì í ṣàná. Gbogbo èyí tẹ́ wà lórí social media tẹ́ kàn pariwo torí pé ẹ fẹ́ rèsì owó. Ẹnìkan tí bẹ̀rẹ̀ sí ní ṣe pé bóyá ogun ìdílé ni. Nítòótọ́ nígbà tí ó fẹ́ ṣe ìrànlọ́wọ́ yìí, inú ìyá ẹ̀ dùn. Ẹ jẹ́ ká rántí wípé ọmọkùnrin yìí ojú títì ló wà o, tó ti ń jẹ, tó ti ń mu, tí ó ti rí ìpọ́njú, tó mọ nǹkan tí à ń pè ní ìpọ́njú ayé. Nǹkan tó ṣẹlẹ̀ is more than ordinary ranting. Ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Muyideen yìí ó dàbí ẹni tí wèrè tí Ọlọ́run rán lọ, tí Ọlọ́run rán níṣẹ́ láti lọ tú àṣírí ìkọ̀kọ̀ sí gbangba. Ọ̀gbẹ́ni àbúrò mi, ọmọ mi pàápàá, my firstborn and secondborn, they are not your mates. My firstborn is in her 40s and my second one too. Ademola Oshe blunder, my darling. She should have controlled it. What tó pé kó má jẹ àfìgbà tó jẹ nítorí pé kíni Ọlọ́run ló wà lórí ìtẹ́ tó ṣiṣẹ́. We can only fool people for a certain limit of time. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá sórí media tẹ́ máa pariwo ẹ̀ ń kọ́lé fún nígbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́lé mú ní ilé tó ń kọ́ yìí ṣórúkọ àwọn ẹni wọ̀nyí ló fi ń kọ́lé yìí. Ilé yóò tún wá ń kọ́ sínú òfin kó àwọn èrò jọ ni. Nígbà tí ọmọkùnrin Muyideen yìí tó wọnú ilé ayé ẹ, ó mọ nǹkan tó wọbẹ̀. Ṣọwárí àwọn tí wọ́n jí epo. Ẹnìkan ló kọrin ó ní ìyá mi ṣe díẹ̀ lọ́rọ̀ mi, èmi lọmọ Lákẹ́sì, olóògbé Àyìnlá Ọmọwúrà. Àwọn tó kójọ ẹ̀mí yẹn wọnú wọn, ẹjọ́ ṣe ni o. Ṣùgbọ́n nígbà tí àsìkò ìtúsílẹ̀ dé, bóyá bẹ́ẹ̀ ṣe wá ń ṣe láti bẹ̀rẹ̀ nìyẹn, tó bá kọ́kọ́ wọlé ẹ fẹ́ initiate ẹ̀ láì mọ̀ wípé wèrè ló ń wàásù. Òun ni ìrìn àjò Muyideen láàrin yín. Ọjọ́ tó ti kọ́kọ́ gba pàbá yìí, ọjọ́ yẹn ni koro ti dé, ni àwọn ọmọ ẹ̀yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ogun ti ọmọ yẹn tó jẹ́ pé kò sí nǹkan kan tó mọ̀ ṣe nínà ni wọ́n fi ń ba ti ẹ̀ jẹ́. Ẹ wo gbogbo ara ẹ̀, ẹ wo gbogbo ẹ̀yìn ẹ̀ náà, gbogbo ẹ̀yìn ẹ̀ ló léràn jẹ. Gbogbo àpá tẹ́ rí lára ẹ̀ yẹn kì í ṣe àpá ẹgba lásán. Àwọn bíi pé kéèyàn lo kùmọ̀, kéèyàn lo kóńdó, kéèyàn lórin, ó wà lẹ́yìn ọmọkùnrin yẹn. Ẹni tó bá sọ pé o mú sọ́dọ̀, o ń tọ́jú, o tún ṣe ìyàwó fún, láàrin oṣù 6 ojú ẹ̀ ò wálẹ̀.
ẹran ò sí ní ara ẹ̀, ẹran ò sí lẹ́ẹ̀kẹ́. Nígbà tó bọ́ṣọ, it was a nice, so I could not look at him because nǹkan tí mò ń rí nínú ẹ̀mí is more than what my just ordinary body can behold. Inú ẹ̀ pẹlẹbẹ mẹ́yìn báyìí ni, ó wá kákò báyìí. Aláàjì Oríyọmí Hamzat sọ pé kó wọṣọ. Nígbà tí Agbala Gabriel fúnra rẹ̀ tó sọ pé ìyẹn Démọ́lá tó ní ìgbà tóhun dé, ó sọ̀rọ̀ gan ọmọ kan mú bẹ̀ yẹn ni ò pé ìgbà tóhun dé, òun ní kọ́ lọ bá òun mú pankẹ́rẹ́ wá. Ha! A man of 40 years. Wọ́n wá lọ mú pankẹ́rẹ́ yẹn dé, oní kó dọ̀bálẹ̀. Ó dọ̀bálẹ̀. Ó wá ní mọ̀nà. Bó ṣe sọ lẹ́lẹ́kẹta báyìí, ó slump ni. Ẹ tó bá wà nínú ẹ̀mí, ẹ lọ wo fídíò yẹn dáadáa. Fídíò tó ṣe pẹ̀lú Oríyọmí, ọ̀rọ̀ tó ṣe pẹ̀lú Oríyọmí. Ẹ rí pé ó slump ni, ó gbá orí mọ́ tébù báyìí ni. Tó bá pọ́rí ìdúró ni Adémọ́lá wà, ó máa paralyze ni. Nígbà tó sọ ní ẹlẹ́kẹta yẹn báyìí, kíní yẹn dawn on him. Ẹ̀yin kàn ń wo nǹkan tó ń lọ lórí afẹ́fẹ́ ní ẹ̀fẹ̀ mi darí. Ẹ kàn di ariwo ọjà ní gbogbo yín máa ń pa. Ariwo ọjà. Gbogbo èyí tẹ́ ṣépè fún pátápátá, tẹ́ ṣépè fún Muyideen pátápátá. Ẹ jẹ́ kí n sọ fún yín, ìránṣẹ́ Olúwa ni. A rán lọ síbẹ̀ kí àṣírí ìkọ̀kọ̀ kó lè tú síta ni. A máa bá yẹn sọ ọ̀tọ̀ tó wà ní kọ̀kọ̀. Adémọ́lá, eégún ni mi ò ṣe gbá lójú o. Má try ẹ̀ wò. Mami lápá Jésù. Daddy mi lápá Jésù. Mami ẹ káàbọ̀. Akérèlé Jacob Olúṣẹ́gun, you are welcome. Olúwa máa ṣẹ́gun fún gbogbo wa. Olórí Abímbọ́lá Dùnní, God bless you. Bẹ́ẹ̀ ni ìyá mi, ẹ kàn ń wòran ni ẹ̀ lójú. Ẹ kàn ránjú ta sílẹ̀ báyìí gòdògbò kò ríran. Báwo ni Tinú ṣe fẹ́ rí nǹkan kan? Bó ṣe sọ̀rọ̀ yẹn tó báyìí, body language ẹ̀ ó change. It was done on him pé Eewọ ó slum ni. Tó bá pé orí ìdúró ló wà tó fi slum bẹ́ẹ̀ yẹn, ó máa paralyze ni. Orí ìjókòó lọ. Ó tún wá sọ pé òun ò dẹ̀ tiẹ̀ wá mọ̀ o kó tó di pé ó slum yẹn ni o. Òun ò mọ̀ pé àwọn boys ti nà. Gbogbo ẹ̀yin boys tẹ́ nà ọmọ yẹn, ẹ ti nà màlẹ́kà rẹ̀ ayé yín dànù. Ẹ jẹ́ èèyàn mọ́ ni ò ṣe pé. Torí màlẹ́kà wọ àárín yín, ẹ fìyà jẹ. Gbogbo ẹ tó wà lójú títì kọ́ ni wèrè ló jẹ́ pé lórí burúkú. Ọlọ́run adédé gbé ìpọ́njú, adédé sọ ènìyàn di wèrè. Tí o bá pàdé wèrè ní títì, tí wọ́n pè ní wèrè, tí wèrè yẹn bá kúrò lára ẹ̀ ní ìṣẹ́jú kan, tí ẹ̀mí bá gbẹ̀wọ̀, tó bá jíṣẹ́ fẹ́, tó bá ní wèrè ní tiẹ̀ bàjẹ́. Agbala Gabriel, Démọ́lá slum, ó ṣe orí mọ́ tébù yẹn. Ẹ lọ wo fídíò yẹn dáadáa, ojú ẹ̀ korò. Alhaji Hamzat ó ṣe báyìí. Oríyọmí Hamzat ó ṣe báyìí. Ọbẹ̀ kì í mì níkún àgbà. Gbogbo yín kàn wà lórí social media, oníkálùkù, ẹni tó ní 12,000 followers, ẹni viewers, ẹni tó ní 100 million viewers, àti gbogbo yín kàn ẹ ti rí nǹkan tó ń trend. Tẹ́ fẹ́ fi pawó pẹ̀lú gbogbo bí gbogbo yín bẹ ṣe ṣépè fún Muyideen, èpè tẹ́ ń ṣe fún ire ni. Ìjọ tó ti kọ́kọ́ gbá létí, ìjọ ẹ̀ ni wọ́n ní number 1.
ó tún wá fẹ́nu ara ẹ sọ ó jẹ ìwọ náà gidi ni mẹ́ra jòrùwọ̀ láyé mo wá o. Oh, ṣé òun ló jẹ́ Minister for Land and Housing? Okay. Tí wèrè bá ń sọ̀rọ̀ wèrè kan ló máa dá gbogbo ẹ̀yin tẹ́ bọ́ sórí media ẹnìkan tí ẹ sọ pé ogun ìdílé ni o abára ẹnikẹ́ni tó fogun ìdílé mú Muyideen tó ní kíkì nìkan tó ní kíkì nìkan ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè ẹ̀ẹ́dẹ̀gbẹ́nu yín sọ̀hún. Tí nǹkan bá ṣẹlẹ̀ lórí media, don't be the first one to rush out and start blabbing. Ẹ mọ̀ nǹkan tó ń lọ nínú àgbàlá yẹn. Tẹ́ bá mọ̀ nǹkan tó ń lọ nínú àgbàlá yẹn. Look at ọmọ 31 years. Okay, ó rí oúnjẹ jẹ ní gbogbo ìgbà, ó wà okay. Look at ẹni tí ọmọ 40 years tó ti ń tọ́jú for the past 1 year. Tó tún ṣe ìyàwó fún tẹ́ mú gbogbo ẹ̀ tẹ́ sórí afẹ́fẹ́. Adémọ́lá ọmọye billions tó ti wọnú account ẹ lórí ọmọkùnrin àṣírí ìkọ̀kọ̀ ni. Olúwa dẹ̀ fà wá sọ lórí ìkànnì yìí Olúwa fún wa sọ. Ajá ìgbókè yín ẹ̀ òyọ ó ṣe wọ̀. Tó bá jẹ́ pé o tiẹ̀ tún wá continue láti tún máa wá gbé oríṣiríṣi nǹkan síta to defend yourself ni back on, let's go. But pé o continue láti tún máa jáde lóríṣiríṣi gbogbo àwọn nǹkan tó ti ṣe fún sẹ́yìn. O fún yàn lóúnjẹ òfògùn yàgbẹ́ sí díẹ̀. O tún mẹ́gbà síbẹ̀. Àìmọye bẹ́ẹ̀ ni ìyá mi. Ayé máa sọ̀rọ̀. Akọ̀ṣí àgbékalẹ̀ akọ̀ṣí ń to ètò ní a máa wá bẹ̀rẹ̀ sí ní mú ní kọ̀ọ̀kan. Tí wèrè bá sọ̀rọ̀ wèrè kan ló máa dá o after to confess wípé ó nà ìrọ̀rùn ẹ̀ létí. Bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ẹ̀ létí pé ẹni tó bá ti mú lójú títì to learn disguise under humanitarian help tó dẹ̀ ti jẹ́ ohun èlò pàtàkì fún ẹ o gbọ́dọ̀ fọwọ́ kàn ṣùgbọ́n ó jẹ́ wọ nígbà tí ẹran rán ẹ létí you slumped. Ẹ lọ wo fídíò yẹn, màá gbé fídíò yẹn, màá lọ cut síbẹ̀. Kẹ́ wò. Ṣùgbọ́n ó fakọ gbé kò gbọ́dọ̀ jẹ. Ó yẹ kó bú sẹ́ kó ní págà. Ohun tó yẹ kó sọ nìyẹn ṣùgbọ́n ó fara rọ. And Oriyomi Amsat, Alhaji Tuale, he got the message clean and clear. Regret to regret. And now wọ́n sọ pé ó ṣe àti kíní kan kò sẹ́ni tí kì í ṣe mistake kò sẹ́ni tí ẹni pé bó ṣe gbódé sórí table yẹn ó regret pé òun help Muyideen ni. But contrary is the case here. Contrary is the truth. Tó bá yẹ kó rí ìdúró ló ti ṣẹlẹ̀ sí ni ó máa paralyze ni. Èmi ni mo pa nírọ́ fún yín. Nǹkan tó èrò tó rán létí yẹn. Òun ló mọ ohun tó rí níwájú ẹ̀ tó fi slum. Mo mú pankẹ́rẹ́. Mo sọ fún kó dọ̀bálẹ̀. Mi ò tilẹ̀ mọ̀ pé àwọn security ti bá wí. Wọ́n bá wí gbogbo ẹ̀yin pátápátá tẹ́ náwó tókè tẹ́ ti ná ọmọkùnrin yẹn. Ẹ ti ná ire ayé yín dànù. Mi ṣe pé mo wá ná mo ná
fi gbogbo yẹn sílẹ̀ ele tó wà lẹ̀ yìí ju ọ̀rọ̀ accountability lọ. Bàbá mi ẹ lọ sínú ẹ̀mí kẹ́ tẹ̀lé mi nínú ẹ̀mí. Ó yẹ kó arrest ẹ. Ó yẹ kó arrest ẹ for questioning. But Nigerian law àti gbogbo àwọn tó ti one side yẹn. Ṣùgbọ́n àbúrò mi tẹ̀lé pé lábúrò mi ọmọ ló jẹ́ sí mi. Ojú ló pẹ́ sí. You can't keep people under your armpits. And you can do it, but you did not do it in a matured way. Nítorí pé gbogbo wa ikọ́ lẹ́lẹ́dẹ̀ ń gbàbọ̀dé. Ẹlẹ́dẹ̀ èmi ọmọ Tádé ṣe ò ní gbàbọ̀dé. Kó ní kálukú sọ tiẹ̀ tó bá fẹ́. Ayi máa sọ̀rọ̀ tìyàwó yẹn. Ó gba kọ́kọ́rọ́ ilé lọ́wọ́ ọkùnrin. Ó gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù. Ẹ ló ń ta tẹ́tẹ́ bó ṣe ń ta tẹ́tẹ́ tó fi ń tajà ènìyàn o. Tó fi wà lójú títì. Kólúwa tó gbé ẹ̀mí sí lára wípé ó yá lọ pàdé ẹ̀. Nǹkan tọ́mọkùnrin yìí ń ṣe. Ó ti pọ̀ jù. Sọ pé ẹlẹ́dàá èmi lágbájá ọmọ lágbájá forúkọ yẹ ẹ sí. Pé kò ní gbàbọ̀dè. Mo ṣe ń bọ̀ wá sọ ti ìyàwó ẹ̀. Everything is sakamanje. Everything is arranged. Ó ń play bàbá Ìjẹ̀bú. Ó ń ṣe kinní kan. Ó ń ṣe kinní kan. With a friendly counseling and prayer, it will be a thing of the past in his life. Just bó ṣe sọ pé òun ò kí mọ tí mò ń kí mu sìgá mọ́ tóun bá ti gbóòórùn ọtí àbí sìgá sìn. Níṣe ni gbogbo ẹ̀ ló ń rùn sí òun máa dàbẹ́ ní pé òun fẹ́ ṣe kinní kan ni. Ó gbé fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni. Ó wá sọ ọmọbìnrin yẹn di ọkùnrin. Wọ́n ní Démọ́lá, wọ́n ní Muyideen sọ pé Démọ́lá ń bá ìyàwó òun sùn. It's more than that. Kò sí ọkùnrin tí ò ní rò bẹ́ẹ̀. Àwọn òde kan sọ pé kán wo ìyàwó Démọ́lá, kán wo ìyàwó kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ ìyàwó Muyideen. Ìyàtọ̀ bẹ̀ ó pọ̀ gan ni. Who the hell is ìyàwó Agbala Gabriel? Who is she? Ẹwà ẹ̀ náà láàrin rí. Freedom is very, very important. Bí àwọn òyìnbó ṣe monitor ọ̀yàn yẹn. Bẹ́ẹ̀ ló tún máa sọ pé o tún nílò pé kó lọ ṣọlidé, kó lọ nísinmi. Pé because nǹkan tó wà nínú orí ẹ̀ ó pọ̀. Ìyàtọ̀ tó wà láàrin àwa dúdú àti funfun nìyẹn. Bó ṣe monitor owó tó ná yẹn. Wọ́n tún fún ẹ ní holiday 2 weeks. Free. O lè lọ holiday 2 weeks. Tó bá kàn di 3rd week tí wọ́n bá rí ẹ. Lọ́ máa béèrè wípé ibi tó lọ èlò ló ná ń bẹ̀. Kí ló fà tó fi pẹ́ dé? Tọ̀sẹ̀ kẹta yẹn nìkan náà máa sọ ọ̀sẹ̀ méjì tó lẹ́tọ̀ọ́ ẹ̀yẹn wọn ní bá ẹ sọ nǹkan kan nípa ẹ̀. Ṣùgbọ́n ìwọ Démọ́lá. Ó sọ well, ó try. Láti sọ Muyideen. Láti sọ di ẹṣin àgùn lóru lọ ṣiṣẹ́
àṣelàágùn tó bá jí láàárọ̀ gbogbo ẹ̀ máa wó gbódògbódò ni. Ọmọ ènìyàn máa burú o. Ìkàlẹ̀ nǹkan tẹ́ máa ń forúkọ Jésù ṣe yìí ò máa dáa. Ẹ jẹ́ ká jọ rò olórí pípé ènìyàn tó wà lórí ìkànnì pẹ̀lú mi. Kí odidi géńdé Ọlọ́run tí a mú kúrò ní ojú títì ní abẹ́ gádà tó ń sùn sí tó ń ta chájà àbí kí ló ń tà tó mú wálé ẹ tún ṣe mo kàn sọ ni o ó tún ṣe ó fẹ́ yàwó fún ẹ ṣe pàtí gbogbo ẹ lè ṣe rìkọ́dì ni ọmọ ènìyàn ò sunwọ̀n ó ṣe rìkọ́dì ni ó gbé jáde máa gbé fáìlì ńlá kan jáde tá a bá máa ṣe prógráàmù mi lórí eléyìí ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà ẹ yọ eyín ẹ lọ bá fọ́ ó funfun níní ẹ bá fi míì sí ẹlẹ́ẹ̀kọ́lé fún ẹni kọ́kọ́rọ́ ilé ẹ̀rí ẹ ṣèyàwó fún ẹ ṣe rẹ́gísírì gbogbo ẹ̀ lẹ́gbẹ́ sórí mídíà. Kí irú ẹni bẹ́ẹ̀ kó tó lè sọ wípé fọwọ́ múlé ẹ fọwọ́ mú yàwó gan tó ṣe fún un eyín yìí gan ó tún ti lọ yọ kúrò ó tún fi sílẹ̀ fún yín ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹ bá mi rò ó ẹ̀yin ọlọ́pọlọ pípé ẹ rò ó Muyideen ó lọ ta bàbá Ìjẹ̀bú ó lọ ta àǹtí Ìkẹ́nẹ́ ó lọ ta brọ̀dá ńkú Ìkirè ó lọ ta kinní kan bó ṣe ń ṣe láìfù ẹ̀ nìyẹn kẹ́ tó pàdé ẹ̀ and he was managing it well. A lo Muyideen lọ sí ibẹ̀ yẹn fún ìdí kan pàtàkì kí àṣírí ìkọ̀kọ̀ lè jáde ṣe rántí orin yẹn. Ẹ wá wo sinimá olóríta ẹ wá wo sinimá olóríta wèrè ló ń wàásù ẹ wá wòran ìdí àbájọ ẹ tẹ́tí gbọ́ mi ọkùnrin kan ti wà ní ìgbà kan rí tó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ àwọn ògbóni ẹ̀mí Ọlọ́run gbé wọ̀ ó yà ní wèrè káṣírí ìkọ̀kọ̀ lè tú síta a máa bẹ́ spíkà ń bí báyìí gbogbo ẹ̀yin tẹ́ ti ń ṣe program láti bí ọjọ́ mẹ́rin I congratulate you all but you all miss it. Gbogbo yín Muyideen nìkan ni gbogbo yín ṣépè fún àwọn kan tiẹ̀ sọ pé àwọn kan wà lẹ́yìn ẹ̀ tí wọ́n fẹ́ lò láti fi ba ayé Agbala Gabriel jẹ́ wọ́n fẹ́ fi ba ministry ẹ̀ jẹ́ ni wọ́n ti lọ ṣí TikTok account fún wọ́n ti lọ ṣe kinní kan ẹ máa ro ọmọkùnrin yìí pin o gbogbo yín ẹni asagafurula ilẹ̀ gàfúrọ̀ yìí mú lọ́lọ́run o ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Thank you my darling Olabisi Koka. Thank you. Ẹ ti ròpin pé kò lè jẹ́ èèyàn mọ́ nínú ilé ayé ẹ̀. Gbogbo yín ti bọ́ sórí kìíní àwọn kan láàrin 24 hours Muyideen ó ti ní àkáǹtì lórí TikTok ó ti ń ṣe kìíní òun náà ti di èèyàn
ọmọ èèyàn àbìdí yànyàn. Ìwọ jẹgbà o, ìwọ jẹgbà. Wọ́n bá firú èyí ṣe wọ́ lè gbà o. Àrùn ọmọ síbẹ̀ ní káṣírí ìkọ̀kọ̀ lè tú síta. Adémọ́lá ó jẹ́wọ́, ó jẹ èèwọ̀. Kò sí bó ṣe lè maintain yẹn ò lè balance ẹ̀ mọ́. Ó mọ iye tó wọnú àkáǹtì ẹ̀. Ó mọ iye èrò tó wó tí ẹ̀ ńgbà tí Muyideen tó wọnú ilé ayé ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn ò rí Muyideen. Ìwọ ni wọ́n rí as olóore. Nínú gbogbo àwọn tó ti ń ṣoore fún, mélòó láriwo ẹ̀ blow bí ti Muyideen. Ẹni tó bá ń bárìn tí ayé ẹ bá dá lásìkò gbà yẹn, wá tẹ̀ jẹ́jẹ́. Love me jẹ́jẹ́, love me tender, hit me jẹ́jẹ́, hit me gently. Ó mọ iye owó tó wọnú àkáǹtì ẹ̀. Alhaji Akeem Ọládòkun, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jumat Mubarak sir. Sean sir. Àwọn tèmi nìyẹn. Èmi náà fẹ́ èèyàn mímọ̀ ṣọ́rọ̀ o. Ẹ má wọ ọmọ kékeré. Ẹ jọ̀ọ́ tá bá parí ètò yìí, a máa padà wá maybe around 11. What is the time now? Maybe around 11:30 or 12. Ó ń gbóná fẹlifẹli. I must bring it out láti Abuja. Ohun tó ṣẹlẹ̀ lórí ètò tá ṣe àti àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ó ní flavor. Adémọ́lá Agbala Gabriel, I pity you. I pity you so much. Èyàn gbọ́kàn gbọ́dọ̀ kọjú tu olú ọ̀run. Ìgbà ẹ̀ kò tó sè lọ́bẹ̀. Tọ́nà bá gbógo fọ́lẹ̀. Kó rọra lóní o. Kó rọra lóní. Alágbára máa rọra. Ilẹ̀ ń yọ̀. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tọ́mọ ènìyàn pè lálápò òkà. Kò ní yọ̀ mímí àti yín lẹ́sẹ̀ o. Ilẹ̀ ò ní yọ̀ mímí Ọmọ́tádé ṣe Táwàkálítù lẹ́sẹ̀. Mo ṣe foundation tí mo ti run for years. Nígbà tí mi ò run ẹ̀ for years, no problem. Excuse me, nígbà tí mo ti run ẹ̀ for years, tí ò tí sí social media. I'm talking of 90s, early 90s. Tí máa ṣe soup olómi tárátá tí máa lọ ká lójú títì fún àwọn tó sùn sí abẹ́ gádà. Mo ń jèrè Jésù every second ni. Mo ń jórí ọ̀fẹ́ lẹ́fì nígbà tí mo ṣe dé Celestia ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní jórí ọ̀fẹ́ Olúwa. Ara àwọn blanket tí mo hákù ó sì wà nínú ilé yìí. Tí n bá ti dé sọ̀bá tí bá ti rí nǹkan tó máa wúlò tó yẹ pé wọ́n ṣe ní clearance máa kó. Mo ti kọ́ àwọn aráàlú yìí àtàwọn tí ò ń ṣe aráàlú yìí ṣùgbọ́n tó wà lójú títì. Mo kọ́ wọn bó ṣe ń jẹ jollof rice. Wọ́n mọ jollof rice wájẹ torí ketchup ni máa fi bá wọn sí. Mo kọ́ wọn bó ṣe ń jẹ dòdò. Mo kọ́ wọn bó ṣe ń jẹ pọ̀pọ́fù. Dó àwọn náà ní pọ̀pọ́fù ṣùgbọ́n pọ̀pọ́fù Nàìjíríà ó yàtọ̀. Wọ́n tún máa bèèrè pé táwo ni mò ń bọ̀. Níjọ́ tìgbà tí mo ṣí Facebook
about few years ago tí mo sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan tí mo ń ṣe síbẹ̀ eléyìí ni nǹkan tí mo ṣe o eléyìí ni nǹkan tí mo ṣe o ẹ support mi o nígbà tí mo dá nìkan ṣe tí mi gbé jáde síta làsíláwó àtàlà àṣírí ń bò aláṣírí ń bò lọ́tún lósì níwá àti lẹ́yìn nígbà tí mo gbé sórí Facebook ẹ̀mí yẹn sọ fún mi wípé ṣé òun rán mi níṣẹ́ kí n lọ gbé sórí Facebook mo láti tún máa drag ẹ wípé mo fẹ́ káwọn èèyàn máa rí nǹkan tí mò ń ṣe ni mo gbàgbádìí ní díẹ̀ o pé mo ṣí Facebook tí mo kó kíní yẹn síbẹ̀ tó bá jẹ́ pé bó ṣe lu ọmọkùnrin yìí nínú ẹ̀mí lẹ́yìn ilẹ̀kùn bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe ń tọ́jú ẹ̀ lójú ayé ó yẹ kí ikùn ẹ ti jáde síta káwọ ẹ ti jọlọ but on the contrary is the case nígbà tó bọ́ aṣọ he was so gaunt inú ẹ̀ lẹ̀pọ̀ mẹ́yìn báyìí ló wá ká báyìí ó náà ń bẹ ìyàwó òun pé ebi ń pa òun ò tí ì jẹun látàárọ̀. That stupid idiot. Ó láti máa sọ pé owó tó wà lọ́wọ́ òun máa fi repo sínú jẹ́ẹ̀nì ni. Òun dẹ̀ ti jẹun látà, ó ti jẹun oríṣi bíi mẹ́ta mẹ́jọ lélẹ̀ lọ́jọ́ yẹn. Kò jẹ́ kó ọmọkùnrin yẹn jẹun, ọmọkùnrin yẹn gbé ibi sùn. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ibi tí mo fẹ́ mú eléyìí dé ní kó ba lè easy fún yín láti wá rí wò kẹ́ wá review ẹ̀. Gbogbo èyí tẹ́ ti ṣe program tẹ́ ti ní viewers 1 million. Mo lọ sí orí page olùṣọ́sẹ̀lẹ̀ kan. Mo ní ó sí nínú ẹ̀mí fún program tó ṣe yìí. Mo ní ó sí nínú ẹ̀mí. Ó ṣépè ó bú gbogbo àwọn tó comment síbẹ̀ ebú ni wọ́n bú ọmọkùnrin yẹn tí wọ́n ṣépè fún aláìmoore ni kò lè rore pàdé mọ́ kò lè rí kíní kan pàdé kéèyàn tó lè kó gbogbo nǹkan tó ṣe tó sọ pé ẹ ṣe fún tí kò hàn ṣùgbọ́n tó hàn sí ojú àwọn tí gàgà bò lójú tó jẹ́ pé wọn ò rí nǹkan tó lọ nínú ẹ̀mí nǹkan tí ọmọkùnrin yẹn sọ fún ó ní ọ̀rọ̀ pọ̀. Mo tún ti gba fídíò ẹ̀ méjì. Ẹ jẹ́ kí n gbé ibi tó ti ń jó. Ẹ̀yin èèyàn máa dá o. Èèyàn kúrò nínú lásìgbò ayé. Ẹ ló ń jó ẹ ló ń yọ̀. Ẹlẹ́nìkan ló wà nídìí ẹ̀. Ẹnìkan ló ń kọ. Ẹnìkan ló ń ṣe kinní kan. Fídíò kan ni mo fẹ́ fi wọ̀n yìí o. Mo kàn fẹ́ kẹ́ wo fọ́tò Gabriel ni o. Look at photo Gabriel. Ọmọ 31 years nìyẹn o. Lórí pé ó ń ṣàánú àwọn èèyàn yìí, ó ń kó wọn kúrò nínú ìdọ̀tí, àbí? Ìyàwó tó ṣe fún nìyẹn. Ẹ jẹ́ kí n wá gbé fọ́tò. Ẹ wo ẹni tó ṣe ìyàwó fún. Ẹ wo kànga láyà ẹ̀. Ẹ wo kànga láyà ẹ̀. Mo wá fídíò bí tó ti ń jó yẹn tí bá máa ẹ jẹ́ kí ẹ fún mi ní 1 second kí lọ mú fídíò yẹn jáde. Ó dà yẹ pórí ibi báyìí. Orí bí báyìí ni mo save ẹ̀ sí. Ó dà yẹ pórí ibi tí mo ti ń ṣe program yìí ni mo save ẹ̀ sí. Oh my God. Anyway, tá bá fẹ́ continue. Màá ti kó gbogbo fídíò yẹn màá ti kó jọ sí bí báyìí. Orí bí báyìí ni mo save ẹ̀ sí.
Sorry about that. Ọmọkùnrin yẹn ń jó ni. Ó ní gbogbo ẹ̀yin wá sọ̀rọ̀ kan. Ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún un. Ó lóhun dúpẹ́ lọ́wọ́ yín o. Ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń bú un. Ó lóhun dúpẹ́ lọ́wọ́ yín o lẹ ṣé o. Irú rẹ̀ bẹ́ẹ̀ àkárí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tóun wà yìí. Kò sẹ́ni tó jayé tóun. Ògo fọ́lọ́run lókè ọ̀run. Liberty, liberty. Freedom, freedom. The new video to share about 2 hours ago. The so-called ilé tẹ́ sọ pé wọ́n kó kọ́kọ́rọ́ ẹ̀ fún níṣojú Alhaji Oriyomi Hamzat. Wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Now he's claiming they are after his life. Tí nǹkan kan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe. Tí nǹkan kan bá ṣe. Tí nǹkan kan bá ṣe. Tí nǹkan kan bá ṣe. Ó lè rí mú jẹ o. Ó lè rí mú jẹ o. Màá sọ fún ẹ pé etí ọba ńlé, etí ọba lóko. Èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́mọ plenty dẹ pẹ̀lú ara wọn. Kò ní dàbí tẹni ti bí. Tẹni ti bí àná. Gbogbo ẹ̀ la máa fọ́ká síbí. Thank you very much. Ẹ jẹ́ kí n lọ parí note mi fún program tá fẹ́ ṣe next. Mi ò fẹ́ kí n kó gbogbo ọ̀rọ̀ yìí papọ̀ sójú kan ni. Try to understand me. And it's already 1 hour. Mo fẹ́ ṣe ní kéékèèké bẹ́yẹn. Kí ọlọ́gbọ́n kó lè wá gbọ́, kó lè yé yín. Ẹni tẹ́ ṣe yín fún tó yọ plastic tẹ́ fi ṣe fún tó tẹ́ fi decorate ẹnu fún tó fi tójú ẹ fi wálẹ̀ tó yọ sílẹ̀ pé kẹ́ jẹ́ kó òun remain popular. Something is behind it. But gbogbo yín ẹ kàn sùn níbì kan ẹ kàn kọrí síbì kan ni. Ẹni kan ló mọ̀, ẹni bà ló mọ̀. Ẹ ṣọ́ra. Kí nǹkan ṣẹlẹ̀ báyìí, kẹ́ máa súré jáde síta, kẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣépè, kẹ́ máa bẹ̀rẹ̀. Look at today. Nígbà tí mo ṣe program fún Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin. Ẹ wá síbí, àwọn kan wá síbí, wọ́n ti torí ẹ̀wọ̀n bá mi sọ̀rọ̀ mọ́ tó jẹ́ pé family ni, tó jẹ́ ìyá ọkọ mi. Kò yẹ kí n support ẹ. Mi ò lè support ẹni kankan nínú wọn because they are both dear to me. Ó ṣe pé, ó ṣe kíní kan. Ẹ wò. Now sì, àwọn méjèèjì wọ́n mà ti náwó fúnra wọn ní party. Wọ́n mà ti náwó fúnra wọn ní party. Gbogbo ẹ̀yin followers. Gbogbo ẹ̀yin die hard followers. Ibo lẹ fẹ́ fojú sí. So, ṣé ẹ wá sọ fún Lizzy Anjorin sí wípé kó má bá Ìyábọ̀ Òjó ṣe mọ́ ni pé kò lè parí ìjà pẹ̀lú ẹ̀. Àbí Ìyábọ̀ Òjó lè máa sọ fún pé kò gbọdọ̀ bá Lizzy Anjorin ṣe. Wọ́n máa jọ náwó fúnra wọn ní party. Tí Lizzy ni mo máa kọ́kọ́ rí. Táwọn èèyàn sọ pé no, irọ́ ni, kò lè possible, kò lè ṣe kíní kan. It is possible. George tó pe àwọn méjèèjì jókòó, ó cancel wọn as pé ẹ̀gbọ́n ẹ wá ń bí. Mo níru yín lọ́mọ, mo níru yín lábúrò. Ẹ̀sìn tẹ́ fira yín ṣe lórí social media. Ẹ stop ẹ. Ahọ́n àtẹ̀yìn wọ́n ń jà. Tó bá ń jẹ nǹkan tó bá dùn báyìí. Ahọ́n a máa lọ, a máa fẹ́ fà lọ sísàlẹ̀. Èyí a máa sọ pé òun ò tí gbádùn mùdùmùdùn ẹ̀tọ́ sínú òun. Àwa di pẹ̀n. Èyí a wá gé àwọn jẹ pé mo ní kò fi sílẹ̀. Ṣé wà wá torí ẹ̀ wá gé ahọ́n kúrò lẹ́nu? Àbẹ̀yìn ẹ̀ ló máa yọ kúrò lẹ́nu. That is why I don't gang fight. And I don't follow anybody to hate anybody. Bó bá ṣe rí ni mo ṣe máa sọ. Tó bá wùn ẹ́ kó gbà, tó bá wùn ẹ́ kó má gbà.
lẹ́yìn ńkọ́ wọ́n mà ti dọ̀rẹ́ wọ́n mà ti padà bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ lọ forí képe lọ́tún tẹ́ lọ forí képe lósì níbo lẹ wà torí nígbà tí mo gbé pósítà kìíní ìjáde mo rí àwọn wèrè kan tí wọ́n sọ̀rọ̀ síbẹ̀ mo dẹ̀ ti fún wọn ní bó ṣe máa rìn mo sọ fún yín pé nǹkan tí mo ti sọ láti December pé henceforth ẹ tó bá kọ̀kọ́ kúkọ sórí kìíní tó bá fi attack me without even knowing what I want to talk about or understand what I'm talking about mo máa wọ́n fún yín ní bẹ́ẹ̀ ṣe máa rìn ní màá sọ fún yín torí mi ò kí lọ sórí page oní page tó máa ṣe program kí máa lọ hálà wọn bẹ́ẹ̀ kí máa lọ bú wọn àbí kí máa ṣe kíní kan ìsáyédà kí ni ó máa dẹ̀ ga o ogun máa jà o ọlọ́run á yanjú ẹ̀ àbí kí n consent di emoji mo kúrò ń bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n tí mo bá dédé comment sí ó rí ẹ̀kẹ́ tó rí mi kí n tó comment mo sì comment sórí program kan lénìí nítorí pé kí ni bàbá ọkọ mi ni ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ náà dẹ̀ ti dá mi torí pé mo rí pé àwọn nǹkan tó máa ń gbé jáde olùṣọ́ tí mo sọ pé mo comment sórí program ẹ̀yẹn mo sọ fún mo ní wòlíì ní ẹ́ olùṣọ́ dẹ̀ ní ẹ́ ṣùgbọ́n ò sí nínú ẹ̀mí fún ọ̀rọ̀ tó sọ yìí kò dá mi lóhùn because ó mọ̀ mi so táwọn méjì bá kẹjọ wá sínú síwájú ẹ as wòlíì àná olùṣọ́ inú ìjọ bó ṣe máa dá nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan jáde náà bí kábọ̀ sọ pé Ọlọ́run ló máa dá fún Muyideen afababara mọ̀ọ́rẹ́ jẹ wọ́n dẹ̀ ṣe pé làǹtìlàǹtì mo dẹ̀ ní this program you are not in spirit while you are doing it. Skẹ́tkẹ́. Àbúrò mi skẹ́tkẹ́ aside you from another device. Skẹ́tkẹ́ gbangba skẹ́tkẹ́ àbúrò mi ti dé láti Naija àbúrò mi ti dé láti Naija ó ti gbòòrùn sára àwọn ti jandọ̀ wọ́n mọra wọn àwa ẹbí ọlọ́mọ plenty àwọn ra wa ọmọ ìyá mi skẹ́tkẹ́ gist o. But mo ṣì ní program ètò ń tò bàjáre ọkọ mi how are you Ìyá Bólú ńkọ́ gbogbo yín ẹ ti lọ ṣe fàájì láì mú mi dání má wọrí èmi náà ti ń palẹ̀ mọ́ tèmi náà tí bá lọ I will not take you for hand luggage ṣé mo sọ òyìnbó yẹn dáadáa èmi náà ti sọ òyìnbó I will not take ṣó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni I will not take her for hand luggage as hand luggage mo ti tó òyìnbó mi sọ. God bless you. So, in the next 1 hour or so, let me breathe and put my notes together. I gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa union. Nǹkan tó ṣẹlẹ̀ l'Abuja lẹ́ni ẹ jẹ́ kí n gbé jáde fún yín. Èmi ọmọ yín, mo sọ fún yín, ìyá aláya, gbé fún. God bless you. Please come back to this video. Study what I'm saying. Close your eyes and meditate on what I'm saying. If I should see any condemnation àbí ẹbú mi, màá fi ara balẹ̀ ṣe kíni wọ́n elépè. Ohun tí ojú Muyideen tó rí lẹ́yìn ilẹ̀kùn tó fi sáré tó fi ní gbogbo nǹkan tó fún pátápátá kan fọwọ́ mu ojú ẹ máa rí ó máa rí jù bẹ́ẹ̀ lọ. God bless you. Today is Friday. Thank God it's Friday. Ladies night. Ọlọ́mọ plenty night lálẹ́ yìí. A máa ṣe program dàgbo méjì òru. So, ẹ fún mi ní about 1 hour. Yeah, tí bá ti máa gbé kíní jáde máa lọ gbé jáde ńsìn. So 45 minutes ti tó fún láti fi viral. I love you. Àwọn ẹbí ọlọ́mọ plenty olórí pípé ló wà níbí. Àwa olórí pípé la wà níbí. Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó. Ṣẹpẹtẹrì. Kíní kan wọ́n wá ti parí ìjà. Ó tàn bí ó tàn. Ó tàn bí ó tàn yín.
gbogbo ẹ̀yin die hard, ẹ̀yin followers. Ẹ̀yin followers ọ̀ràn. Ẹ̀yin tẹ́ ń take side. Ihun tàbí àmọ́ ṣe lèmi ṣe. Mo ṣàlàyé bí mo ṣe mọ Lizzy Anjorin sí lẹ́yìn ilẹ̀kùn. Mo ṣàlàyé bí mo ṣe mọ Ìyábọ̀ Òjó. A jọ gbé the same street ni. Mo dẹ̀ sọ pé káwọn méjèèjì kó ṣe kíni. Kí wọ́n ṣe mẹ́dọ̀. Bí wọ́n torí pé mi ò kìí ṣe lọ́yà, mi ò gbé àkẹ́tẹ̀ white wọn sórí. Mo mọ̀ pé ìyá tó sọ fún wọn pé kán jẹ́ kó rí wọn pé yẹn kìí ṣe pé góòlù ló kó sẹ́nu tó fi bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ̀yin fans, ẹ̀yin follower. Ṣé rí pé ẹ jẹ̀bi. I love you all with the love of Christ. See you in the next 1 hour or so.